Aláròyé máa wí o. ọmọọ̀ràn Samuel ṣa ìyá rẹ̀ pa lọ́rẹ̀ làwọn agbófinró bá mú un. ọkùnrin ẹni ọdún mẹ́tàlélógún kan Samuel Akwade lọ́wọ́ ti tẹ̀ lẹ́yìn tó ṣa ìyá tó bí i lọ́mọ ìyẹn abilékọ Olúfúnkẹ́ Akwade pa mọ́lé tó ń gbé lójú ọ̀nà rẹ̀ sí Òkìtìpupa nílùú Ọ̀rẹ́ ìyẹn níjọba ìbílẹ̀ Òdìgbò. ìṣẹ̀lẹ̀ burúkú yìí wáyé ní nǹkan bíi aago 5 ìrọ̀lẹ́ ọjọ́ àìkú Sunday ọjọ́ 16 oṣù kẹjọ ọdún 2026 yìí. ohun táláròyé gbọ́ ni wípé àdá ni Samuel fi ṣá ìyá ẹni ọgọ́ta ọdún náà pa nírọ̀lẹ́ ọjọ́ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí. bó ṣe hùwà burúkú ọ̀hún tán ló ti bá ẹsẹ̀ rẹ̀ sọ̀rọ̀ tó sì sá kúrò nílé káwọn èèyàn kí wọn ó tó fúnra sí i. ọ̀kan nínú àwọn èèyàn tó ń gbé lágbègbè ọ̀hún tó bá Aláròyé sọ̀rọ̀ ní ọwọ́ padà tẹ ọmọkùnrin yìí lọ́jọ́ ìṣẹ̀lẹ̀ yìí kan náà ni pẹ̀lú gbogbo bó ṣe sá pamọ́ tó. ọkùnrin tó ní ká forúkọ bo òun láṣìírí yìí ní àwọn agbófinró ni wọ́n wá Samuel láwàárí kí ilẹ̀ ọjọ́ àìkú tó ti ṣekú pa ìyá rẹ̀ ó tó ṣú tí wọ́n sì ti fi pamọ́ sí àgọ́ wọn fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò. ó ní lọ́gán tí ìṣẹ̀lẹ̀ yìí wáyé làwọn ará àdúgbò ti kàn sáwọn ọlọ́pàá àwọn ni wọ́n sì gbé òkú ìyá yìí lọ sí mọ́ṣúárì ilé ìwòsàn ìjọba tó wà nílùú Ọ̀rẹ́ níbi tó ṣì wà ní gbogbo àsìkò tá à ń kọ ìròyìn yìí lọ́wọ́. nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ nínú àtẹ̀jáde tó fi ṣọwọ́ sí akọ̀ròyìn wa alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Àbáyọ̀mí Jímọ̀ ní lóòótọ́ làwọn èèyàn kan pe àwọn agbófinró ìlú Ọ̀rẹ́ ní ìpè pàjáwìrì lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 16 oṣù kẹjọ yìí lórí ọ̀rọ̀ ikú abilékọ Olúfúnkẹ́ Àmọ̀wó. ó ní inú àgbàrá ẹ̀jẹ̀ làwọn ẹ̀ṣọ́ aláàbò bá olóògbé ọ̀hún nígbà tí wọ́n débẹ̀ tó sì ti kú pátápátá nípasẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ojú ọgbẹ́ àdá tó wà lára rẹ̀. Àbáyọ̀mí ní lásìkò tí àwọn ọlọ́pàá yẹ ẹnu ilé ọ̀hún àti àyíká rẹ̀ wò ni wọ́n ṣalábàápàdé àdá tí afurasí apààyàn yìí lò àmọ́ tí wọn kò rí òun fúnra rẹ̀ níbẹ̀. ó ní ọwọ́ àwọn agbófinró ti padà tẹ̀ ẹ́ lóòótọ́ tí wọ́n sì ti fi ránṣẹ́ sọ́dọ̀ àwọn ọlọ́pàá tó ń tọpinpin ẹ̀sùn ìwà ọ̀daràn l'Ákúrẹ́ fún ẹ̀kúnrẹ́rẹ́ ìwádìí. Olúṣèyẹ Iyèadé ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.